tẹ́tí gbọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run láti ẹnu olùṣọ́ àgùntàn Paul Rika ní èdè Yorùbá. Ẹni tó bá wo Jésù yóò yè. Ọjọ́ sí papọ̀ láàrin àwọn áńgẹ́lì. A fẹ́ kí a ní agbára láti yìn ọ́ sí Jésù Olúwa. Títóbi ní orúkọ rẹ. Mo gbàdúrà pé ẹ ó ṣojú rere sí wa. Ẹ ó sì ṣí ìjọba fún àwọn ènìyàn wọ̀nyí láti wọlé. Ẹ ó dárí ẹ̀ṣẹ̀ wọn jì. Ẹ ó nífẹ̀ẹ́ wọn. Ẹ ó gbà wọ́n là. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Ẹ bá wọn sọ̀rọ̀ Olúwa nípa ọ̀rọ̀ yín. Jẹ́ kí a gbọ́ Olúwa. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Àwọn ewu. Yíyan Satani dípò Ọlọ́run. Àwọn ewu. Yíyan Satani dípò Ọlọ́run. Ní Genesis orí kìíní ẹsẹ̀ kìíní. Genesis orí kìíní ẹsẹ̀ kìíní. Ní àtètèkọ́ṣe Ọlọ́run dá ọ̀run àti ayé. Ọlọ́run ni ẹni náà tó wà níbẹ̀ láti àtètèkọ́ṣe. Ohun gbogbo yòókù ni ó dá fúnra rẹ̀. Láìsí Ọlọ́run kò sí ohun tí ẹnikẹ́ni tó dá ara rẹ̀. Bẹ́ẹ̀ ni Bíbélì sọ fún wa ohun gbogbo ni ó dá fún àti fún ara rẹ̀. Èyí túmọ̀ sí pé Satani Ọlọ́run ló dá. Ọlọ́run ló dá pẹ̀lú. Nínú ìwé Ìsíkẹ́lì. Ìwé Ìsíkẹ́lì orí kejìdínlọ́gbọ̀n. Ìsíkẹ́lì orí kejìdínlọ́gbọ̀n. Mo kà á láti ẹsẹ̀ 12. Èyí sọ̀rọ̀ nípa Ọlọ́run tó dá Satani tí a ń pè ní Súférì ìràwọ̀ òwúrọ̀. Ọmọ ènìyàn po òréré sórí ọba Tírè kí o sì wí fún un pé báyìí ni Olúwa Ọlọ́run wí. Ìwọ fi èdìdì di ìyè náà. Ó kún fún ọgbọ́n àti sí ó sì pé lé ẹwà bí Ọlọ́run ṣe dá Satani. Ọgbọ́n tó fún Satani ó jẹ́ èyí tó ga jù gẹ́gẹ́ bí ẹ̀bùn rẹ̀ ju àwọn áńgẹ́lì mi yòókù lọ tó yẹ bí a ti gbọ́. Àwọn ẹwà tí Ọlọ́run fún Satani Lúsíférì ọmọ ìràwọ̀ òwúrọ̀ ó jẹ́ èyí tó lágbára gan. Kódà ó pe gbogbo rẹ̀ ní ó jẹ́ pípé iṣẹ́ ọwọ́ mi. Gbogbo ẹwà mi pé sínú rẹ. Ẹwà tí mo dá nínú ayé ó pé nínú rẹ. Gbogbo ẹwà tí mo fún àwọn áńgẹ́lì ó túbọ̀ sí pé ìwọ ẹwà tirẹ̀ ó ju tiwọn lọ. Ìwọ ti wà ní Édẹ́nì ọgbà Ọlọ́run onírúurú òkúta iyebíye
ní ìbora rẹ sádíù tópásì àti díámọ́ndì bẹ́rílì oníkì àti jáspárì sáfẹ́rè ẹmẹ́rádì àti kúbíkúlì àti wúrà. Àwọn ìdá tó rẹwà yìí nínú rẹ̀ ni ẹwà ayé ti wá, gbogbo rẹ̀ lọ́lọ́run dà lérí Sátánì tí a ń pè ní ìràwọ̀ wúrà tí a ń pè ní Lúsíférì. Bẹ́ẹ̀ ni iṣẹ́ ọwọ́ rẹ àti fẹ́rí ọwọ́ rẹ la pèsè nínú rẹ ní ọjọ́ tí a dá ọ. Ọlọ́run dá àwọn ohun èlò orin kan, àwọn ohun èlò àràbàdà orin sínú Sátánì. Àwọn àràbàdà ohun èlò orin ó jẹ́, mo rò pé òun lè aṣáájú ìyìn láti kó àwọn ènìyàn lọ nínú ìyìn. Ọlọ́run kọ́ yìí sínú ayé Sátánì ní ìgbà tí Ọlọ́run ń dá a. Ṣùgbọ́n ohun tí a fẹ́ mú jáde níyìn ni pé Ọlọ́run dá Sátánì. Gbogbo èèyàn sọ bẹ́ẹ̀. Ọlọ́run ló dá Sátánì. Ẹ sọ lẹ́ẹ̀kan sí i. Fún ìgbà kẹta ẹ sọ. Ìwọ ni kérúbù tí a nà tí a sì bò, èmi sì ti gbé ọ kalẹ̀. Ìwọ wà lórí òkè mímọ́ Ọlọ́run, ìwọ rìn lọ sókè rìn sódò láàrin òkúta iná. Ọlọ́run fún gbogbo ẹ̀ ní oore ọ̀fẹ́ ìlọ́fẹ̀ẹ́. Ìwọ pé ní ọ̀nà rẹ láti ọjọ́ tí a ti dá ọ. Kò sì sí àbùkù nínú ìṣẹ̀dá rẹ. Kò sí àìṣedédé. Tí ènìyàn kan bá wà tó ń ta ọjà kan fún ọ, ó wí pé yẹ̀ ẹ́ wò. Nígbà tó bá yẹ̀ ẹ́ wò, tó bá sì rí i pé iṣẹ́ rẹ̀ pé, wàá rí i pé mò ń fún ọ lóhun tí o lè lò. Mi ò fún ọ lóhun tí ó ti jẹ́ òkú, ohun tó ti bàjẹ́. Nítorí náà o kò lè rí ìdíbàjẹ́ tí ó pé Ọlọ́run ló dá sínú Sátánì. Ìwọ pé bẹ́ẹ̀ ni nínú ọ̀nà rẹ gbogbo, nípa ti ìrònú rẹ, nípa ti ìjáde rẹ, nípa ti ẹ̀mí rẹ, ní ọjọ́ tí a dá ọ. Títí a fi rí àìṣedédé nínú rẹ Sátánì. Nípa àìṣedédé tí a rí nínú rẹ̀, ọwọ́ Ọlọ́run kò sí níbẹ̀. Ohun tí Ọlọ́run ṣe ó dára. A ò tí rí àlàyé tó pọ̀ nípa bí àìṣedédé ṣe wọnú Sátánì. Nígbà tí ẹ̀yin wọ̀nyí bá tẹ̀lé mi dé ọ̀run, yóò yé wa sí i. Yóò yé wa sí i dára ní ìgbóṣe. Bẹ́ẹ̀ ni Ọlọ́run lè yí. Ó pé o ò lè dá Ọlọ́run lẹ́bi. O ò lè dá Ọlọ́run lẹ́bi. Kò sẹ́ni tó gbọ́dọ̀ dá Ọlọ́run lẹ́bi fún àṣìṣe rẹ. Kódà tó bá tilẹ̀ jẹ́ olùṣọ́-àgùntàn, kò sẹ́ni tó gbọ́dọ̀ bú Ọlọ́run tó fún àṣìṣe rẹ. Gbogbo àwọn àṣìṣe rẹ Ọlọ́run kò sí níbẹ̀. Ọlọ́run jẹ́ olùdá ènìyàn. Ọlọ́run dá ènìyàn ní ẹ̀dá Ọlọ́run. Genesis orí kìíní ẹsẹ̀ kẹrìndínlọ́gbọ̀n àti kẹtàdínlọ́gbọ̀n. Bíbélì wípé àti lórí
Ọlọ́run sì wí pé ẹ jẹ́ ká dá ènìyàn ní àwòrán wa gẹ́gẹ́ bí ìrí wa, ẹ jẹ́ ká ní ẹ jẹ́ ká jọba lórí gbogbo tí ó rìn nílẹ̀, tí ó rìn lórí ilẹ̀. Bẹ́ẹ̀ ni Ọlọ́run dá ènìyàn nínú àwòrán ara rẹ̀, ní àwòrán Ọlọ́run ni ó dá wọn ní akọ àti abo. Ẹsẹ̀ 21. Ọlọ́run sì rí ohun gbogbo tí ó dá, sì kíyèsí ó dára, àti àṣálẹ́ àti òwúrọ̀ ó di ọjọ́ kẹfà. Ohun gbogbo ó dáradára. Ọmọ tí a bí pẹ̀lú àbùkù kan láti inú ìyá rẹ̀ kì í ṣe torí Ọlọ́run, kì í ṣe iṣẹ́ ọwọ́ Ọlọ́run. Àwọn ibi kan ti ṣẹlẹ̀, kì í ṣe Ọlọ́run. Ohun tí Ọlọ́run ṣe ó pé dáradára ni. Ó kò jẹ́ pé Satani wà níyẹn. Àwọn ènìyàn wọ́n wà ń bẹ̀ tó wà nínú ìdìbàjẹ́ ayé yìí, tó wà nínú ìdìbàjẹ́ tí ó lè jẹ́ kí ìdìbàjẹ́ kó jáde. Ṣùgbọ́n nípa ti Ọlọ́run, ó ṣe tán láti jẹ́ kí o wà ní ẹ̀dá ènìyàn tó pé dáradára, tí ò ní ẹ̀ṣẹ̀. Yóò mú ẹ wá sí ìpele pípé. Ìdí nì tí Ọlọ́run fi wá, ìdí nì tí Jésù fi wá, ìdí nì tí ìyìnrere fi ń lọ báyìí láti ṣẹ́ lórí rẹ. Bí o ṣe ń la ọkàn rẹ láti gba ìyìnrere yìí, ó jẹ́ ẹni pípé, ó jẹ́ ènìyàn pípé. Yóò ṣe olódodo ní ẹni tó ṣe é, tó pè ọ́ tó sì lè ṣe é. Bẹ́ẹ̀ ni ó ga ju àwọn ẹ̀dá ọwọ́ rẹ̀ lọ, ó ju áńgẹ́lì lọ àti Satani. Gẹ́gẹ́ bí oòrùn ṣe pọ̀ lágbára jù, bẹ́ẹ̀ náà ló ṣe dá ènìyàn tó ga jù. Bẹ́ẹ̀ náà ló ṣe dá àwa ènìyàn bí ó ṣe rí wa báyìí, a ga ju àwọn áńgẹ́lì lọ. Dájúdájú tó bá yí ẹ, tó bá mọ ipò rẹ àti ìdá Ọlọ́run rẹ pé Ọlọ́run ló dá, àti ọ̀rọ̀ Ọlọ́run, ó ga ju Satani lọ. Gẹ́gẹ́ bí ìṣẹ̀dá, Ọlọ́run gbé ọ kọjá àwọn áńgẹ́lì. Bí ó tilẹ̀ wá jẹ́ pé Satani jẹ́ áńgẹ́lì, Ọlọ́run gẹ́gẹ́ bí ìṣẹ̀dá rẹ, ó dá ọ ju Satani lọ, ó ga ju Satani lọ. Torí pé kí ni? Ó dá wa gẹ́gẹ́ bí ọmọ, gẹ́gẹ́ bí àwọn ọmọ rẹ̀. Ó pè wá lé àwa ọmọ Ọlọ́run, àwa lé ọmọkùnrin Ọlọ́run. Ṣùgbọ́n àwọn áńgẹ́lì a pè wọ́n ní ìránṣẹ́, a pè wọ́n ní ìránṣẹ́. Kí ni ipò ọmọ sí ẹrú? Ta ló ga jùlọ? Ta ló ga jùlọ? Ó ga ju áńgẹ́lì lọ. Kò tí ì yé ọ ni? Ìwọ tó fẹ́ lọ sọ́run àpáàdì kò ní yé ọ títí láéláé. Ṣùgbọ́n àwa tá a bá wọnú ọ̀run, àwa tá a ti gba Kristi, tá a ti wẹ ara wa mọ́, nígbà tá a bá wọnú ọ̀run, tí a rí ohun tí àwọn áńgẹ́lì yóò ṣe sí wa, ìgbà yóò yé ọ pé mo ga ju áńgẹ́lì lọ bí? Obìnrin tó bí ọmọ ní ilé ìwòsàn, tí a sì gbé ọmọ yìí wá, ta ni awakọ̀ tó gbé ọmọ yìí wọlé? Ṣé awakọ̀ yìí jẹ́ ọmọ tàbí ẹrú bí? Ṣé ọmọ ni àbí ẹrú bí? Awakọ̀ yìí ó gbé ọmọ yìí wọlé pẹ̀lú ayọ̀. Nígbà tó sì wá, ta ló ṣílẹ̀kùn? Ṣé ọmọ ló ṣílẹ̀kùn tàbí ẹrú? Ẹrú mìíràn tún sọ pé káàbọ̀ 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 káàbọ̀. Táwọn wo ló pàtẹ́wọ́? Àwọn wo ló yọ̀? Àwọn wo ló yọ̀? Àwọn yọ̀ àwọn ògo. Ọmọ náà sì wá, ìyá náà sì wá pẹ̀lú ọmọ kékèké. Kí ni ká ṣe? Kí ni ká ṣe? Àwọn ló ṣe yìí, ẹrú ni, ṣùgbọ́n ọmọ wà. Ọmọ náà ọmọ ni. Ọmọ nílẹ̀kùn wọ́n wípé
àwọn ọmọ ẹ̀dọ̀ mélòó ní ọ̀dọ̀ bàbá mi ló ní láti tó láti jẹ láti mu, ṣùgbọ́n tèmi kú fún ebi níyìn. Tí bá wà nílé, ṣé mi ò ní ní ọ̀pọ̀lọpọ̀ láti jẹ ni? Ohun tí áńgẹ́lì yóò ṣe fún ọ, ògo, torí pé Ọlọ́run dá ọ gẹ́gẹ́ bí àwòrán rẹ̀, kì í ṣe àwọn áńgẹ́lì. Wọn kò ní ẹ̀mí ara àti rárá. Ènìyàn nìkan l'Ọlọ́run dá ní àwòrán rẹ̀. Ènìyàn nìkan l'Ọlọ́run dá láti dàbí rẹ̀, kì í ṣe àwọn áńgẹ́lì. Bí Ọlọ́run ṣe wà ní òkè téńté, bẹ́ẹ̀ náà làwọn náà yóò wà ní òkè téńté, torí pé a ó jẹ́ ọ̀kan pẹ̀lú Ọlọ́run gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó. A ó wà papọ̀. Áńgẹ́lì yóò jẹ́ ìránṣẹ́ fún wa. Sọ fún arákùnrin rẹ, rí dájú pé o wà ní ọ̀run. Nǹkan wọ̀nyí kò ní yé ọ àfi tó bá wà ní ọ̀run. Máa sọ ohun tí mò ń sọ. Tó bá lọ sọ́dọ̀ àpáàdì, sọ fún. O ò ní mọ àwọn nǹkan wọ̀nyí. O jìyà pẹ̀lú Sátánì. Lọ́rọ̀ àpáàdì, àwọn ẹ̀mí èṣù ni ó máa yọ ọ́ lẹ́nu níbẹ̀. Ṣé o ti dúró lọ́nà àbò ṣe sọ tí mò ń sọ? Ẹ̀yin Olúwa, bẹ́ẹ̀ ni. Nígbà tí ènìyàn ṣubú sínú ẹ̀ṣẹ̀ nípa ọwọ́ Sátánì nínú ọgbà Édẹ́nì, Ọlọ́run tún láàyò àbáyọ fún láti gbà nínú ẹ̀ṣẹ̀ àti lọ́wọ́ Sátánì nípa wíwá fúnra lára rẹ̀ sínú ayé. Nípa wíwá fúnra lára rẹ̀ sínú ayé. Genesis orí 3 ẹsẹ̀ 14 sí 15. Ọlọ́run sì wí fún ejò náà pé, nítorí tí ìwọ ti ṣe èyí, a fi ìwọ bú nínú gbogbo ẹran àti nínú gbogbo ẹranko ìgbẹ́. Inú rẹ ni ìwọ ó máa fi wọ́, erùpẹ̀ ilẹ̀ ni ìwọ ó máa jẹ lé ọjọ́ ayé rẹ gbogbo. Èmi ó sì fi ọ̀tá sáàárín ìwọ àti obìnrin náà, àti sáàárín irú ọmọ rẹ àti irú ọmọ rẹ. Òun yóò fọ́ ọ ní orí, ìwọ ó sì pa á ní gìgísẹ̀. Yóò fọ́ ọ ní orí, yóò kàn mọ́ àgbélébù, egbò yóò wà lára rẹ̀, ṣùgbọ́n yóò fọ́ ọ ní orí. Yóò fi òpin sí ayé rẹ. Bẹ́ẹ̀ ni, nísinsìnyí, ìmòye rẹ, kí nìdí tí ó yẹ kí ènìyàn jáde láti fẹ́ Sátánì, láti yan Sátánì, láti jẹ́ olúwa rẹ̀ dípò Ọlọ́run tí ó dá, tí ó sì pa èsè fún lẹ́kùnrẹ́rẹ́ fún ìyà nípẹ̀kun rẹ̀? Kí nìdí tí ó yẹ kí o gbé ipò rẹ sílẹ̀, ipò gíga rẹ pẹ̀lú bàbá rẹ ẹlẹ́dàá, kó o sì máa lọ bá Sátánì ṣe, kó o sì máa lọ tọ Sátánì lẹ́yìn, kó o sì lọ máa sin Sátánì, kó o sì lè máa ṣerú fún Sátánì. Ewu yíyan Sátánì dípò Ọlọ́run. Kí nìdí tí ìwọ kó lọ máa fọ oyin Sátánì, kó lọ máa ṣe ìṣe Sátánì, kó lọ máa ṣe ibi Sátánì? Kí nìdí tó fi wà níbẹ̀? Kí nìdí? Ọmọ bàbá olówó tí a mọ̀ ní ìlú, a rí i tó ń dúró sáàárín àwọn àmájìrí tó ń wá oúnjẹ. Ó ní kó dúró, òun náà dúró, ó wà ó yá ẹrẹ̀ òun náà rìn, ó yá padà sẹ́yìn, ìwọ náà padà sẹ́yìn. Ọmọkùnrin, kí ló dé tó wà níyìn? Àwọn àmájìrí wọ̀nyí, àwọn ọmọ Haúsá wọ̀nyí, àwọn ọmọ Mùsùlùmí wọ̀nyí tó ní pé kọ́ lè máa mú oúnjẹ wá. Àwa rí ọmọ olówó, bàbá olówó, ọmọ olówó tí a mọ̀ láàrin àwùjọ tí kì í ṣe Mùsùlùmí. Bóyá kò tilẹ̀ yé ohun tí mò ń sọ.
ó gbọ́dọ̀ ọmọ bíṣọ́ọ̀bù tí orúkọ yẹn wù ọ́ bí ẹni ńlá ẹni kìrìsìtẹ́nì àwa bá láàrin àwọn àmájìrí àwọn ọmọ kéékèèké wọn pẹ̀lú àwọn igbá wọn lọ́wọ́ wọn ìwọ ni ìyẹn o fún ìtìjú bàbá rẹ fún ìtìjú bàbá rẹ lẹ́dàá rẹ o kò sí nínú ìran yẹn kí ló dé tí ò ń bẹ̀bẹ̀ oúnjẹ tó wà nínú iye tó pọ̀lọpọ̀lọpọ̀ ńkọ́ oríṣiríṣi mímu ńkọ́ ohun dára tó wà nínú ẹ̀rọ abómitutù àwọn oúnjẹ ilé oúnjẹ tó dára ńkọ́ tó wà níbẹ̀ àwọn bisikíìtì tó nílò láti wà tó ti wà fún ọ nǹkan kan ń ṣẹlẹ̀ sí ọ kí ló dé tá a rí ọ láàrin Sátánì kí ló dé tá a rí ọ láàrin àwọn ẹ̀mí èṣù ẹ̀mí òkùnkùn kí ló dé tó wà níbẹ̀ wo ògo irú ògo ènìyàn tó jẹ́ tó ga jù Sátánì fúnra rẹ̀ lọ tó ga jù àwọn ẹ̀mí èṣù lọ wọ́n sì ń ṣe lára rẹ̀ torí pé o wà ní ìbámu pẹ̀lú Ọlọ́run torí ẹ̀dá Ọlọ́run ní ọ̀rọ̀ rẹ̀ láàyè rẹ̀ torí pé o jẹ́ mẹ́ta nínú ọ̀kan àwọn kò rí bẹ́ẹ̀ wọ́n jẹ́ ẹ̀mí nìkan ṣoṣo ìwọ jẹ́ mẹ́ta lọ́kan bí Ọlọ́run o sì wá lọ dúró láàrin àwọn ẹ̀mí èṣù o lọ dúró láàrin àwọn ẹ̀mí èṣù o lọ bọ orí balẹ̀ fún èṣù nǹkan kan bẹ nínú rẹ o jẹ́ ọmọ tó mú ìtìjú wá sínú ẹbí ohun kankan ṣẹlẹ̀ sí ọ bẹ́ẹ̀ ni ó jẹ́ ìyàn ibi tí ènìyàn lè ṣe nínú ayé rẹ̀ àṣìyàn ibi kódà o kò lè tẹ̀lé bàbá rẹ̀ báyìí kò lè gbà ọ́ torí pé o ti bà ìṣẹ̀dá rẹ̀ jẹ́ o ti bú ìṣẹ̀dá rẹ̀ o ti gé ìṣẹ̀dá rẹ̀ ìṣẹ̀dá Ọlọ́run láti rí ọ láàrin Sátánì tó ń ṣe àgbèrè ó ń fagbó ó ń fa ògùn olóró ó ń ṣe ẹgbẹ́ àjẹ́ ó ti ya wèrè ó jẹ́ ohun tó burú jáì kí ló dé tí àwọn alágbára fi ṣubú kí ló dé tí àwọn alágbára fi ṣubú Olúwa ó ń bá ọ ṣe gẹ́gẹ́ bí àwọn ará Amẹ́ríkà bí wọ́n ṣe máa ń ṣe pẹ̀lú àwọn ọmọ wọn ní orílẹ̀-èdè mìíràn nínú ẹgbà ẹ̀wọ̀n wọ́n fún wọn ní àbójútó Ọlọ́run ó rí ọ nínú túbú nítorí náà gbogbo ipá ni ó ń sà láti rí i pé ó gbà ọ́ jáde ó jẹ́ òde tó tọ́ fúnra lára rẹ ló fún orí ara rẹ sílẹ̀ ẹ̀wọ̀n ó wá ń ṣiṣẹ́ báyìí láti gbà ọ́ jáde kúrò nínú ẹ̀wọ̀n nítorí pé o kò gbọdọ̀ wà níbẹ̀ torí tó bá parí ìrìnàjò síbẹ̀ tó kú síbẹ̀ o ṣègbé títí láyé nìyẹn tí ọmọ onílẹ̀kùnlọ kò bá padà wá sílé bí kọ́ ta ló mọ̀ báyà ó ti kú báyà ó ti sin ṣé kìí ṣe Sátánì ló ṣe ọ̀tẹ̀ ní ọ̀run tí Ọlọ́run ti dá lẹ́jọ́ tí ó sì lé jáde kúrò nínú ọ̀run sínú ayé tí ó sì fi sínú ègbé ayérayé nínú ọ̀rọ̀ àpáàdì títí láéláé ṣé kìí ṣe Sátánì yìí ni kí ló dé tó wà pẹ̀lú rẹ̀ kí ló dé tó wà pẹ̀lú rẹ̀ o mọ ohun tí Ọlọ́run ṣe fún bí o kò mọ òpin ìrìnàjò rẹ̀ ni ṣé o kò mọ òpin rẹ̀ o kò mọ ẹ̀dá ìṣẹ̀dá rẹ̀ àyànmọ́ rẹ̀ ṣé o kò mọ̀ ni ṣé o ti mọ ohun tí Ọlọ́run ti sọ nípa Sátánì ni kí ló dé tó wà pẹ̀lú rẹ̀ kí ló dé tó dúró níbẹ̀ kí ló dé tó ń ṣe iṣẹ́ rẹ̀ òjíṣẹ́ fún Sátánì kí ló dé tó jẹ́ ọmọ fún iṣẹ́ àjẹ́ kí ló dé tó jẹ́ ọmọbìnrin sí àgbèrè
ìdíbàjẹ́ sí ẹ̀dá rẹ, ìdíbàjẹ́ sí irú ẹni tí o jẹ́, ìdíbàjẹ́ sí irú ìṣẹ̀dá rẹ. Ṣé kìí ṣe Sátánì yìí tó jẹ́ kí ènìyàn nínú àrékérekè rẹ̀ nínú ọgbà Sátánì láti pé ká lé èèyàn jáde kúrò nínú ọgbà Ọlọ́run tí Ọlọ́run ti dá dáradára, ọgbà àlàáfíà àti àṣeyọrí, láti ti ènìyàn jáde sínú ìjìyà fún oúnjẹ rẹ̀ àti oúnjẹ ojoojúmọ́ rẹ̀? Ṣé Ọlọ́run wà ní ipò yìí tẹ́lẹ̀? Ṣé ibi tí Ọlọ́run fi ènìyàn sí nìyẹn? Ṣé kò fi ènìyàn sínú párádísè bí? Nínú ọgbà Édẹ́nì gbogbo oúnjẹ wà níbẹ̀, kò sí àìsàn, kò sí ìnira, àyàfi ìgbà tí ejò láéláé ní dé tí ó sì tọ́ ọ jẹ, tí ó sì gbé jáde kúrò níwájú Olúwa nínú ọgbà Sátánì. Ọlọ́run tọ̀ ọ́ wá ní gbogbo ìgbà, ó sì ní ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run ní ojúkojú. Ó gbé jáde kúrò níbẹ̀, nísìnyí ó ti wá gbé ọ jáde kúrò nínú ilé, ó ti gbé ọ lọ sínú aginjù, ó ti gbé ọ lọ darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ kan. Sátánì, ó kò mọ̀ nípa èyí ni pé gbogbo ìjìyà tí à ń là kọjá báyìí ó wá látọ̀dọ̀ Sátánì? Ó kò mọ̀ ni pé òun ni ẹni náà tí ó dá tọ̀ Ádámù àti Éfà jẹ, tó gbé wọn kúrò nínú ọgbà dáradára nẹ̀, ọgbà àlàáfíà, ọgbà ayọ̀, ọgbà ìdùnnú. Ó kò gbọ́ ni, ó wà pẹ̀lú Sátánì, ó yan Sátánì, ó wà pẹ̀lú Sátánì. Ìyàlẹ́nu, èyí jẹ́ ìyàlẹ́nu. Àwọn áńgẹ́lì ń wò báyìí. Adìyẹ ó rìn pẹ̀lú àwọn tọ́kì, àwọn áńgẹ́lì ń wò ọ́. Mo ń sọ fún ọ, ó jẹ́ ìyàlẹ́nu pé o kò kọ́ ẹ̀kọ́, pé kò yé ọ ẹni tí Sátánì ṣe. Ṣé kìí ṣe Sátánì yìí? Òun ni ẹni tó ti bà ayé jẹ́, tó sì sọ di òkùnkùn, tó sọ di rúkòrúkò, rúdurùdu. Ṣé kìí ṣe nǹkan ló fa ìjà ẹ̀sìn yìí? Ṣé kìí ṣe nǹkan ló fa àwọn wàhálà yìí ní orílẹ̀-èdè gbogbo tó ń dorúkọ èrò ajé? Ṣé kìí ṣe òun ni olómú okòhun gbogbo wá láti mú ìbàjẹ́ wá, àìsàn lóríṣiríṣi lórí ènìyàn? Kí ló dé tó wà níbẹ̀? Kí ló dé tó wà láàrin àwọn àmájìrì? Ṣé o kò mọ̀ pé wọn kò sí nínú ìjọ bí? Pé ẹ̀sìn yìí ó jẹ́ ẹ̀sìn tó lé agbára gan. Wọ́n mú ẹ̀jẹ̀ ènìyàn, ó kò mọ̀, ó sì dúró láàrin wọn. Ṣé o wà lára ẹ̀sìn yìí bí? Ṣé bàbá rẹ wà lára wọn? Kí ló mú ọ lọ síbẹ̀? Kí ló mú ọ tọ̀ Sátánì lọ? Kí ló mú ọ tọ̀ àjẹ́ lọ? Kí ló dé tó wà láàrin àwọn iyèmọ̀já? Ó ń pòrúurú ọkàn ẹlẹ́dàá rẹ, kì í ṣe ibi tó fi ọ́ sí ló wà. Kì í ṣe oore ọ̀fẹ́ tó fún ọ láyé nìyí, ó ga jù bẹ́ẹ̀ lọ. Ó ga jù bẹ́ẹ̀ lọ. Kí ló dé tó wà lára wa oníbàjẹ́, àwọn ẹni ibi? Ṣé kìí ṣe Sátánì yìí tó jẹ́ orísun ikú àti ikú ayérayé ènìyàn nínú ọ̀rọ̀ àpáàdì? Ṣé kìí ṣe ìdí tí àwọn ènìyàn ti ń lọ fún ọ̀rọ̀ àpáàdì lọ́pọ̀lọpọ̀ lónìí? Ọ̀pọ̀lọpọ̀ kò lè lọ sí ọ̀run torí Sátánì. Ó sọ fún Ọlọ́run, nígbà tí mo ti pàdánù ọ̀run, màá jẹ́ kí àwọn ẹ̀dá rẹ̀ iyebíye nì kó pàdánù ọ̀run.
ó wá rí ọmú bí. Ẹni tí búburú ni tí a ti ṣe tó ti ní ìṣègbè rẹ̀ ó rí ọmú bí. Ó lágbára. Kí ló mú kí o yan Sátánì dípò Ọlọ́run? Lọ́nà wo ni Ọlọ́run ẹlẹ́dàá Ọlọ́run ọlọ́lá nínú ọgbọ́n, Ọlọ́run ọlọ́lá nínú ìmọ̀, Ọlọ́run alágbára ńlá nínú ìmọ̀, nínú ìfẹ́, ọlọ́lá nínú sùúrù, Ọlọ́run alágbára, Ọlọ́run alágbára, Ọlọ́run alágbára, Ọlọ́run alágbára. Gbogbo àgbáyé rìn, àwọ̀ òkè mì nípa rẹ̀, fífí nínú gbogbo torí agbára rẹ̀, torí pé ó wà títí ayé, torí pé ó wà títí ayé, ó wà títí ayé, ó wà títí ayé, ó wà títí ayé, ó wà títí ayé. Ó sì wá yan Sátánì, ó yan Sátánì ju Ọlọ́run ayé, ju Ọlọ́run alágbára, Jehovah, Ọlọ́run tó wà òun tìka rẹ̀, Ọlọ́run alágbára. Ó wá yan Sátánì dípò Ọlọ́run. Sátánì kò ní wà títí ayé o. Ò ní wà títí ayé mọ́. Ó ṣègbé pẹ̀lú Sátánì lọ́run àpáàdé láti wà nínú òkùnkùn títí ayé pẹ̀lú ìjóná. Ọ̀rẹ́ wo ló mú ọ lọ síbẹ̀? Irú ọ̀wọ́ rẹ ló mú ọ lọ síbẹ̀ tó tọ̀ ọ lọ sílé èṣù. Ọ̀rẹ́ ègbé. Jóòbù wípé mo fi ọjọ́ tí a bí mi ré, ọjọ́ tí wọ́n sọ pọ̀ mọ́ Sátánì, ọjọ́ yà fi ré. Bàbá wo, ìyá wo ló yọ̀ǹda rẹ fún Sátánì? Pé ó ti kú ni? Ègbé ni fún ọkùnrin náà. A ó san iṣẹ́ ọwọ́ rẹ̀ fún láéláé nínú iná ìléru tí pé ó yọ̀ǹda rẹ̀ fún Sátánì. Tó bá sì wà láyé, sọ fún pé kó ronú padà kíákíá bí kẹ́kọ̀ọ́ òpin rẹ̀ kò dára. Ó yọ̀ǹda rẹ̀ fún Sátánì. Ó yọ̀ǹda rẹ̀. Ó wá wà nínú ẹgbẹ́ òkùnkùn. Nísinsìnyí Sátánì ń lò ọ́ láti ṣe ìbàjẹ́. Káì. Ó pàdánù rẹ̀. Èèyàn kan sọ fún ẹ pé o ti ṣe ọkọ̀ wọ̀, wọ́n ti tọ̀ ọ́ jẹ, ó wọ ọkọ̀ ó lè wọlé, o ti ṣe ọkọ̀ wọ̀, o ti sáré lọ sọ́rọ̀ àpáàdé, o ti sáré wọ sínú ìgbèkùn, o ti sáré lọ sí ọ̀dọ̀ ẹni búburú, o ti sáré lọ sí ọ̀dọ̀ ẹni tí a ti yàn fún ọ̀rọ̀ àpáàdé títí láéláé. Àwọn áńgẹ́lì tí wọ́n ṣọ̀tẹ̀ pẹ̀lú Sátánì, wọ́n wà nínú ìdè láéláé láti jó nínú iná ọ̀rọ̀ àpáàdé títí láéláé. Wọ́n ti pa wọ́n mọ́ láti fìyà jẹ wọ́n nínú iná ìléru. Torí pé kí ló ṣẹlẹ̀ sí wọn? Níwájú Ọlọ́run, àwọn áńgẹ́lì ó yan Sátánì. Ẹ yan Sátánì níwájú Ọlọ́run. Júdà orí 6 ẹsẹ̀ 6. Ó súnmọ́ ìwé ìfihàn. Júdà ẹsẹ̀ 6. Àti àwọn áńgẹ́lì tí kò tọ́jú ipò ọlá wọn, ṣùgbọ́n tí wọ́n fi ipò wọn sílẹ̀, àwọn ni a pamọ́ nínú ẹ̀wọ̀n àìnípẹ̀kun nísàlẹ̀ òkùnkùn dé ìdájọ́ ọjọ́ ńlá nì. Àwọn áńgẹ́lì Ọlọ́run fún wọn ní àǹfààní láti wà ní ọ̀run pẹ̀lú rẹ̀.
èṣù torí pé ọlọ́run fún ọ ní ọgbọ́n ó wá lo ọgbọ́n rẹ láti tàn àwọn áńgẹ́lì jẹ torí pé ọlọ́run fi ẹwà sínú rẹ ó lo ẹwà rẹ láti fa àwọn ènìyàn mọ́ra ló ti fa àwọn áńgẹ́lì mọ́ra wọ́n sì gbójú wọn kúrò lọ́dọ̀ ọlọ́run ẹni tó fún ọ ní ẹgbọ́n náà wọ́n fojú wọn kúrò lọ́dọ̀ ẹni tí ó fún ọ ní ẹwà náà bẹ́ẹ̀ ni pé ìwọ ló ṣẹ̀dá ẹwà náà bẹ́ẹ̀ ni pé ìwọ ló ṣẹ̀dá ọgbọ́n rẹ. Ọlọ́run lé wọn jáde ó kó wọn sínú ìdè àwọn ẹ̀mí èṣù ẹ jìyà. Ta ni Sátánì? Ṣé òun ni Ọlọ́run tó dá ọ bí? Ó jìyà. Ó jìyà. Ẹ jẹ́ ká wò lẹ́ẹ̀kan sí ẹsẹ̀ keje. Àní bí Sódómù àti Gòmárà àti àwọn ìlú agbègbè wọn ti fi ara wọn fún àgbèrè ìṣe bákan náà tí wọ́n sì ń tẹ ara wọn àjèjì lẹ́yìn àwọn ilé àfi lélẹ̀ bí àpẹẹrẹ wọn jìyà iná àìnípẹ̀kun títí dìsì yìí àwọn ènìyàn nínú Sódómù àti Gòmárà wọ́n wà ní ọ̀rọ̀ àpáàdì torí wọ́n wà nínú láéláé torí fún mi láti dá ọ fún mi láti lo agbára mi agbára ìṣẹ̀dá mi láti dá ọ ó wá fi mí sílẹ̀ tó wá tọ̀ Sátánì lẹ́yìn ó ti wá dá ọkùnrin wá bára wọn lò obìnrin wá ń ṣe àgbèrè mo rán ọ̀run wá láti ọ̀run wá ó yá jó àwọn ìlú náà àti àwọn ìlú tó yí wọn ká tí wọ́n ṣe bí wọ́n ti kú ó sì kó wọn lọ sọ́dọ̀ àpáàdì wọ́n sì wà báyìí níbẹ̀ láàyè wọ́n dúró di ìdájọ́ ayérayé torí pé ohun tí wọ́n ti wọnú rẹ̀ báyìí ó jẹ́ ìdájọ́ ayérayé. Ìwọ dúpẹ́ o wà níyìn ó sì ó bọ́ lọ́wọ́ Sátánì sọ pé ó bọ́ lọ́wọ́ Sátánì lónìí sọ pé ó kọ̀wé fi ipò rẹ sílẹ̀ lọ́dọ̀ Sátánì lónìí jẹ́jẹ́ bẹ́ẹ̀ ni kò sì ṣe é bí bẹ́ẹ̀ kọ́ ó darapọ̀ mọ́ Sódómù àti Gòmárà wọ́n sì wà láàyè wọ́n la iná ayérayé kọjá fún ọdún mélòó báyìí wọ́n sì wà níbẹ̀. Ọlọ́run dá ọ ó sọ pé ó yan Sátánì. Àwọn ọkùnrin àti obìnrin tí wọ́n yàn láti sin Sátánì nípa ẹ̀ṣẹ̀ wọn àti ìgbà ìgbésí ayé ibi wọn yóò ṣègbé nínú ọ̀rọ̀ àpáàdì kan náà tí a ti pèsè fúnlẹ̀ fún Sátánì àti àwọn áńgẹ́lì rẹ̀. Mátéù orí ìkarùndínlọ́gbọ̀n Mátéù orí ìkarùndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta. Àwọn wọ̀nyí ni yóò sì sọ̀kalẹ̀ lọ sínú ìyà àìnípẹ̀kun. Bẹ́ẹ̀ ni sínú ìyà àìnípẹ̀kun ó jẹ́ ìyà ó jẹ́ ìyà ó jẹ́ ìyà tó jẹ́ àìnípẹ̀kun ìyà àìnípẹ̀kun ni bẹ́ẹ̀ ni ẹ̀yin Olúwa. Ìyà tí kò ní pẹ̀kun ìyà tí kò ní dópin ìyà tí kò ní pẹ̀kun bẹ́ẹ̀ ni ohun tí Ọlọ́run sọ fún ọ ní èyí ìwọ yóò lọ sínú ìyà àìnípẹ̀kun. Àwọn ará Sódómù ń bẹ níbẹ̀. Àwọn ará Sódómù wọ́n wà níbẹ̀. Àwọn ará Sódómù àti Gòmárà
ìyàlẹ́nu. Ẹsẹ̀ ìkọkànlélógójì. Bẹ́ẹ̀ ni ó ṣe sọ fún àwọn tó wà ní ọwọ́ òsì, ẹ kúrò lọ́dọ̀ mi, ẹ lọ sí ọ̀run iná ìgbé tí a pèsè sílẹ̀ fún èṣù àti fún àwọn áńgẹ́lì rẹ̀. A kò pèsè rẹ̀ fún àwọn ènìyàn, a pèsè rẹ̀ fún èṣù. Ṣùgbọ́n nígbà tó ti yan Sátánì, nígbà tó ti wá yan Sátánì, àwọn jagunjagun wá sọ fún wọn pé àwọn olè fẹ́ gba ọ̀nà kan kọjá, pé kí wọ́n fara wọn pamọ́ síbì kan láti dáná yá wọn. A sì wá fún àwọn ọmọ ológun ní ohun tí wọ́n lò. Nígbà táwọn olè yìí wá dé, wọ́n wá dúró, wọ́n wá dá wọn dúró pé ẹ dúró, ẹ fún mi láàyè kí n wọlé. Ṣé wọ́n fẹ́ wọlé sáàrin wọn? O ò mọ ohun tó dúró dè wọ́n níwájú ni. O fẹ́ wọnú ọkọ̀ àwọn adigunjalè. Rántí pé àwọn ọmọ ológun ti dúró dè wọ́n níwájú láti pa wọ́n run. Wọ́n wá sílẹ̀kùn fún ọ, wá ní kó wọlé. Ṣé iwájú ọ̀lẹ àbí èyí ló fẹ́ jókòó sí? Ibo ló fẹ́ jókòó sí? O sọ pé ibikíbi. Wọ́n sọ pé kó jókòó síwájú. Ọta ìbọn yóò bẹ̀rẹ̀ látòrí rẹ̀. Iná tí Ọlọ́run pèsè fún Sátánì ọlọ̀tẹ̀ yìí, ó darapọ̀ mọ́, ó darapọ̀ mọ́, ó darapọ̀ mọ́. Sátánì fún ọ ní ọkọ̀ ọ̀fẹ́, ó ràn ọ́ lọ́wọ́ láti gbé ọ. Bẹ́ẹ̀ ni, ohun tí mo sọ ni èyí. Wọ́n jẹ́ àwọn tí wọ́n kú nínú ẹ̀ṣẹ̀ àti inú iṣẹ́ èṣù, tí wọ́n wá wà ní ọ̀rọ̀ àpáàdé báyìí, tí wọ́n ń jìyà ìyà àìnípẹ̀kun. Sódómù, Gòmárà, àwọn ẹ̀gbọ́n rẹ̀, àwọn àgbẹ̀rẹ̀ obìnrin ọkùnrin tí wọ́n ti kú tí wọn kò ní Jésù, àwọn aṣáájú olè tí ó ti kú, ọ̀rẹ́ rẹ tó darapọ̀ mọ́ ẹgbẹ́, àwọn ẹgbẹ́ àjẹ́bìnrin, oṣó, gbogbo wọn tó ti kú, wọ́n ti wà níbẹ̀ báyìí. Wọ́n ti lọ síbẹ̀ báyìí. Àjẹ́ ní ọ̀run àpáàdé, ó ń jẹ́wọ́ wípé, ó wípé pé èṣù tọ̀ ń jẹ, èṣù tọ̀ ń jẹ, pé èṣù sọ fóun pé o bá wá ṣe pànìyàn tó, bẹ́ẹ̀ ni màá ṣe gbé ọ̀gá tó. Ó pànìyàn tó koríta pé Sátánì pé màá fún ẹ ní ipò mi. Nígbà tó kú, inú rẹ̀ ń dùn, ó ń lọ pé wàá rí pé àwọn kan ń rẹ́rìn, inú wọn dùn, wàá rò pé wọ́n lọ sọ́run ni. Sátánì ti kéde fún wọn. Nígbà tó kú, inú wọn dùn, wọ́n lọ. Sátánì ti tọ̀ wọ́n jẹ. Nígbà tó kú, tó rí pé àwọn ẹ̀mí èṣù gbé o, níbi tó ti gbé gan ló ti mọ̀ pé wàhálà ti ṣẹlẹ̀. Bí ọ̀nà tí wọ́n gbà gbé ẹ̀mí rẹ, wàá mọ̀ wípé wàhálà ti wà níwájú fún ọ. Nígbà tí wọ́n wá gbé lọ sí ọ̀run àpáàdé, Sátánì, kí ló dé tí mò ń jóná? Kí ló dé tí mò ń jóná? Ìtẹ́ rẹ dà? Sátánì fi rẹ́rìn, ó ní màá gbé ìtẹ́ mi fún ọ bí. Gbogbo àwọn ìtẹ̀ wọ̀nyí tó fún ọ, tó tọ̀ jẹ pẹ̀lú irọ́ oríṣiríṣi, ó jẹ́ fún ọkàn rẹ. Ó fẹ́ kó o ṣe ibi tó pọ̀, kó fún ọ ní ìrírí, irọ́ ló ń pa. Ó ń fi irú ìdájọ́ tó ń dúró dì ọ́, kì í ṣe látọ̀dọ̀ Ọlọ́run, kì í ṣe látọ̀dọ̀ Èṣù, ọ̀dọ̀ Ọlọ́run ni. Torí pé o kẹ́gàn Ẹlẹ́dàá rẹ, o kẹ́gàn bàbá rẹ tó dá ọ nínú àwòrán rẹ̀, ó wá lọ darapọ̀ mọ́ Sátánì. Ọlọ́run yóò di ìdájọ́ rẹ. Nínú ìwé Hébérù orí 9 ẹsẹ̀ 27.
Hébérù orí kẹsàn-án ẹsẹ̀ kẹtàdínlọ́gbọ̀n. Níwọ̀n bí a ti fi lélẹ̀ fún gbogbo ènìyàn láti kú lẹ́ẹ̀kan ṣoṣo, ṣùgbọ́n lẹ́yìn èyí ìdájọ́. Wọ́n ti tẹ ọ́ jẹ pẹ̀lú ẹ̀kọ́ wàá padà wá sáyé, wàá padà nígbà tó bá kú wàá farahàn níbòmíràn. Wọ́n ti fún ẹ ní ìwé kọrúkọ sí ẹ̀mí èṣù, wọ́n ní kó dẹrúkọ. Jésù wípé nígbà tó bá parọ́ ó sọ nípa ara rẹ̀ torí pé òpùrọ́ ni, àti kí ló tún jẹ́ bàbá irọ́. Kì í ṣe pé ó dá irọ́, ṣùgbọ́n òun ló ṣẹ̀dá irọ́. Ó fún ẹ ní ìwé pé mo fẹ́ gbé ẹ sí ìlú mìíràn, ibo ló fẹ́ lọ nígbà tó bá kú, ibẹ̀ ló wá ti ríra rẹ. Kí ló wá kọ? Kí ló kọ sílẹ̀? Èmi mo fẹ́ lọ sí Brazil, wọ́n ń gbá bọ́ọ̀lù, torí pé mo fẹ́ lọ gbá bọ́ọ̀lù ńbẹ̀, mo fẹ́ lọ gbá bọ́ọ̀lù ní Brazil. Èṣù yìí ó ń tàn ẹ́ jẹ. Ìwọ kan ó jókòó sí àrò pé tó bá kú Brazil ló ti bára rẹ. Ẹlòmíín sọ pé South Africa ló ti fẹ́ bára ọ. Irọ́! A ti fi lélẹ̀ fún ènìyàn láti kú lẹ́ẹ̀kan ṣoṣo, lẹ́yìn èyí ìdájọ́. Ní oríta tó bá ti kú ìdájọ́. Ní kété tó bá ti kú ìdájọ́. Ibi rẹ yìí Ọlọ́run yóò ṣe ìdájọ́ rẹ. Wọ́n tọ̀ ọ́ jẹ, o rò pé ó padà wá. Irọ́ ni. Ó gan Ọlọ́run. Ó kọ ẹlẹ́dàá rẹ̀ sílẹ̀, ó tàn èṣù lọ. Ó fún ọ ní ayé fún kó gbé níbẹ̀ díẹ̀. Ẹ lọ ṣe ohun tó bá wù yín níbẹ̀. Tí ẹ bá ṣe tán ẹ ń kọ̀wé ní báyìí, ẹ ṣe ìdánwò. Màá wá máàkì ìwé yín. Ta ló ṣe àṣeyọrí? Orúkọ ìdánwò rẹ báyìí. Kùnà kó wá wo tí ó ṣẹlẹ̀ sí ẹ. Kùnà kó wá wo tí ó ṣẹlẹ̀ sí ọ. Kùnà já Ọlọ́run kulẹ̀ kó wá wo tí Ọlọ́run yóò ṣe fún ọ. Ewu yíyan Sátánì dípò Ọlọ́run. Nísinsìnyí ó ṣì wà láàyè. Ó ṣì wà láàyè. Ṣé ó ṣì wà láàyè? Ju ọwọ́ rẹ tó bá ṣì wà láàyè. Ó dára. Ṣé o lè dìde? Ṣé o bá ṣì wà láàyè? Yẹ wo àyíká rẹ, bóyá èèyàn kan ti kú níbẹ̀. Ṣé èèyàn tó ti kú kan wà níbẹ̀? Yẹ̀ wò dáadáa. Àwọn ẹlòmíì o kò mọ èèyàn, ẹlòmíì lè ti kú o. Ó ti dá. Ó yá ju ọwọ́ rẹ, sọ pé mo wà láàyè. Ó ìyàlẹ́nu. Ó yá jókòó báyìí. Ó dára, jókòó. Ẹ̀yin Olúwa. Nísinsìnyí mò ń sọ̀rọ̀ mò ń bá àwọn tó wà láàyè sọ̀rọ̀, torí àwọn tó ti kú wọ́n lè bá dìde mọ́. Nísinsìnyí Ọlọ́run sọ wípé o wà láàyè. Mo fẹ́ tẹ ohun kan síwájú rẹ. Màá sọ̀rọ̀ ní ọ̀rọ̀ ketekete tí ó gbọ́. Yàn ní òní yìí ẹni tí ìwọ yóò sìn. Ó sì wà láàyè. Bóyá wàá tẹ̀lé Sátánì síwájú sí, tàbí wàá yí ojú padà sí Ọlọ́run tí ó sì wí pé mi ò kò ní jẹ́ òmùgọ̀ mọ́, mo ju Sátánì lọ. Báwo mo ṣe lọ jẹ́ ẹrú fún Sátánì? Ọmọ ni mí, o pè mí lé ọmọ. Sátánì kì í ṣe ọmọ, ẹrú ni Sátánì. Yàn ní òní yìí ẹni tí ìwọ yóò sìn. Ọlọ́run alágbára tàbí Sátánì. Deuteronomy orí 30. Deuteronomy orí 30
Bíbélì sọ fún wa láti ẹsẹ̀ karùndínlógún Deuteronomy orí 30 ẹsẹ̀ karùndínlógún. Wò ó, èmi fi ìyè àti ire àti ikú àti ibi àwọn tó wà ní iwájú rẹ lè ò tí ì kú. Ìdí nìyí tí ó yẹ pé a fi gbé àwọn kan yẹn síwájú rẹ. O gbọ́dọ̀ yan èyí tó fẹ́. Tó bá sì pa ẹnu mọ́, ó jẹ́ ìdáhùn kan náà. Tó o bá gbé ìgbésẹ̀, kò sí pé báyọ̀ wà láàlàfo. Tó o bá gbé ìgbésẹ̀, kò sí pé báyọ̀ mo wà ní àlàfo. Gbogbo ìgbésẹ̀ sì ní àbájáde. Gbogbo ìgbésẹ̀ nílò ìrúbọ. Wò ó, mo ti gbé e síwájú rẹ ní òní yìí ni ire àti ìyè àti ikú àti ibi. Satani, Ọlọ́run ti gbé ara rẹ̀ àti Satani síwájú rẹ lónìí yìí. Jésù Kristi ó dúró lé ọwọ́ ọ̀tún, Satani ó dúró lọ́wọ́ òsì fún èyí tí ó yàn, fún ohun tí ó yàn. Gbogbo ènìyàn tó wà níhìn yìí ló ju ọmọ ọdún 5 lọ, wọ́n lè gbọ́ mi. Mo mọ̀ pé ó wà nílé ẹ̀wọ̀ kékeré, ó gbóyìnbó, ó lè gbọ́ yẹn láti orí ọmọ ọdún 13, ṣùgbọ́n torí àwọn èèyàn gbọ́ràn dáadáa. Àwọn kan wà bóyá ọmọ ọdún 6 wàá gbọ́. Ọmọdé ṣe wà níhìn, yẹ̀ wò, yóò gbọ́. Olúwa ó ti gbé ara rẹ̀ síwájú rẹ lọ́wọ́ ọ̀tún, Satani lọ́wọ́ òsì. O ní láti yan ọ̀kan láti tẹ̀síwájú pẹ̀lú Satani tàbí báyà kó tẹ̀lé Ọlọ́run láti yí padà. Bẹ́ẹ̀ ni mò ń bá gbogbo ènìyàn sọ̀rọ̀, àti ìwé àti àgbà, obìnrin àti ọkùnrin. Níwọ̀n pé mo tilẹ̀ pè ọ́ lónìí kó o fẹ́ Olúwa Ọlọ́run rẹ, kí o sì rìn ní ọ̀nà rẹ̀, kí o pa òfin rẹ̀ mọ́, kí o lè yè, kí o sì pọ̀ sí i. Ọlọ́run wa Ọlọ́run rẹ yóò sì bùkún rẹ ní ilẹ̀ náà tí o lọ láti lọ gbà. Tí o bá yan Ọlọ́run, ìrònúpìwàdà gbọ́dọ̀ wá, ìrònúpìwàdà pátápátá. Bá fi ohun pamọ́. Àjẹ́ oṣó tó fi ohun pamọ́, ó lọ sọ́run àpáàdì. Ẹnikẹ́ni tó bá bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere. Ẹnikẹ́ni tó bá bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere. Àwọn tí ó bá jẹ́wọ́ tí ó sì ronúpìwàdà ni ó rí àánú gbà. Ó ń fi ẹ̀ṣẹ̀ rẹ̀ pamọ́. Ohun burúburú tó ṣe ló ti pa èèyàn láti pa èèyàn. Búburú tó ṣe láti bá obìnrin olóbìnrin sùn, ó fi pamọ́. Ohun búburú tó ṣe láti jalè, ó fi pamọ́ káwọn èèyàn má ṣe mọ̀. Wàá kú. Ó wà lé ẹ̀pa Sátánì. Tó bá yan Ọlọ́run, ìrònúpìwàdà gbọ́dọ̀ wà. Ìrònúpìwàdà pátápátá. O gbọ́dọ̀ jíwọ́ àwọn nǹkan bíi ọ̀rẹ́ tó yàn nìyẹn, ó kò gbọ́dọ̀ bá rìn mọ́. Ọ̀rẹ́bìnrin tó yàn, ọ̀rẹ́bìnrin abádẹ́ṣẹ̀, dẹ́kun ìbálòpọ̀ pẹ̀lú rẹ̀. Àwọn ìbáṣepọ̀ pẹ̀lú rẹ̀, má ṣe tẹ̀lé wọn mọ́. O kò sí lé ara wọn mọ́. Má bẹ̀rù tí wọ́n sọ pé wọ́n ṣe fún ọ. Ọlọ́run ga jù wọ́n lọ. Tó bá yan Ọlọ́run,
ìyípadà gbọ́dọ̀ wà. Lọ tú irun rẹ gẹ̀. Irun Sátánì tó gbé sórí yìí, ó kàn jẹ́ pé o kò ṣe Sátánì tí àwọn èèyàn dámọ̀ ni. Bí bẹ́ẹ̀ kọ́ àbá ti lé ọ kúrò látẹnu ọ̀nà pé ta ló gbèrú irú yìí wá, irú ibo ló ń gbé lọ. Ojú kò tilẹ̀ tì ọ́ pé ẹ̀dá Ọlọ́run ó ní irun bíi Sátánì. Iṣẹ́ ọwọ́ Sátánì wà lára rẹ. Àwọn ṣòkòtò péńpé, skẹ́ẹ̀tì kéńké, ègbé. A kìlọ̀ fún ọ, má gbé àwọn nǹkan wọ̀nyí yẹn wá síbí wá. A sọ pé ẹni kéńké ó ṣẹ̀ṣẹ̀ wá ni. Irú ìjọ tó ti wá ó fi hàn pé wọ́n fi pèsè rẹ fún ọ̀rọ̀ àpáàdì. Bí bẹ́ẹ̀ kọ́ ò bá ti yí padà. Wọ́n wà ní ìhà Sátánì. Wọ́n wà ní ìhà Sátánì. O kun ètè rẹ, o gbé irun kírun sórí, o so àsomọ́ irun èṣù, o gbé sórí rẹ. Àánú ló mú ọ wá sí yìí. Lọ yọ̀ǹda gbogbo nǹkan wọ̀nyí nì sílẹ̀. Tó o bá yan Ọlọ́run, tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀. Jẹ́ ká rí ọ bọmi nínú ẹ̀jẹ̀ Jésù Kristi. Torí pé o ti dẹni rà padà. Ká fi rí ọ bọmi. Torí pé ìrere Jésù ó ti yàn wá pé ká fi rí ọ bọmi nínú orúkọ Jésù Kristi. A ní ibi ìrìbọmi níbẹ̀ yẹn. Àwọn olùṣọ́àgùntàn wa ti ṣetán láti rí ọ bọmi tó bá dẹni rà padà. Wọ́n ṣetán láti rí ọ bọmi lọ́nà tó tọ́. Ìwé Mátíù orí 22. Ó ní ká máa tì wọ́n bọmi ní orúkọ Bàbá àti orúkọ Ọmọ àti orúkọ Ẹ̀mí Mímọ́. Ohun gbogbo wọn ni tó so mọ́ ara wọn rẹ́rẹ́. Yọ wọ́n kúrò. Ibi tó ń gbé kúrò níbẹ̀, bóyá ibẹ̀ ló ń yọ ọ́ lẹ́nu, kúrò níbẹ̀. Tó bá yan Ọlọ́run, ìwọ jẹ́ ìyàwó kejì sí ọkùnrin kan, ó jẹ́ alágbèrè. Owó ló pa ọmọ sínú ilé rẹ, sínú ilé yẹn. Owó yẹn ó jẹ́ ìdíyelé ẹ̀mí rẹ. Ọkùnrin ìní tó pa ọmọ gẹ́gẹ́ bí ìyàwó kejì, ó pa ọmọ fún ọ̀rọ̀ àpáàdì. Ọlọ́run, Sátánì ti pa ọmọ fún ọ̀rọ̀ àpáàdì. Èló ló fi rà ọ́ padà? Èló ló fi gbà ọ́? Ṣé ìwọ ni ojúlówó ìyàwó ọkùnrin nìbí? Ṣé ìwọ ni ìyàwó àkọ́kọ́? Ṣé o kò sí níbẹ̀ torí pé ọkùnrin yìí ní owó ní? Torí pé ọkùnrin yìí ní owó ní. Owó yìí ó jẹ́ fún ọkàn rẹ. Tó o bá yan Ọlọ́run, gba ayé òdodo. O kò lọ sí ṣọ́ọ̀ṣì tó dára. Kì í ṣe ṣọ́ọ̀ṣì tó gbà láyè láti máa jọ́sìn nínú ẹ̀ṣẹ̀ rẹ. Ó darapọ̀ mọ́ holiness movement ibikíbi yóò kó wà. Ẹ ṣé Jésù. Òótọ́ Ọlọ́run ti sọ gbé síwájú rẹ̀ rè yìí. Bẹ́ẹ̀ ni. Lẹ́yìn náà Ọlọ́run yóò bùkún ayé rẹ. Ẹ̀gún nínú ayé rẹ a ó mú kúrò. Ìdájọ́ tó ti so sórí ayé rẹ a ó mú kúrò. Orúkọ rẹ a ó mú kúrò lọ́rùn àpáàdì. O kò ní jẹ́ èrò ìran àpáàdì mọ́. O kò ní jẹ́ èrò ọ̀nà àpáàdì mọ́. O ò ní lọ sọ́run àpáàdì mọ́. O lọ sọ́run rere. Ọlọ́run yóò sì bùkún rẹ. Èyí jẹ́ ohun tó yẹ kó yàn. Ọlọ́run ti gbé síwájú rẹ báyìí. Ṣùgbọ́n tí ọkàn rẹ bá yí padà, tí o kò sí ní gbọ́, ṣùgbọ́n tó fi rì, tó ti lọ tọ Ọlọ́run mìíràn lẹ́yìn, tó sì sìn wọ́n, mo sì sọ fún ọ lórí nìyí pé ó kú, pé ìwọ kì yóò pẹ́ ní orí ilẹ̀ tí Jọ́dánì tó ti lọ láti lọ yàn. Ọlọ́run ẹlẹ́dàá sọ fún ọ pé tó bá kọ̀ mí sílẹ̀ tó tọ Sátánì lóyìn, mo sọ lónìí yóò burú fún ọ, yóò burú fún ọ. Yóò jẹ́ òkùnkùn biribiri lórí ayé rẹ. Kò ní sí ire lórí ọ̀nà rẹ. Kò ní sí àlàáfíà lórí ọ̀nà rẹ. Kò ní sí àlàáfíà ire lọ́nà rẹ. Kódà àwọn ìṣẹ̀dá Ọlọ́run yóò kórìíra rẹ
torí pé o kórìíra Ọlọ́run wọn, o kórìíra Ọlọ́run wọn. Àwọn èèrà wọ́n kórìíra rẹ, àwọn fòòrò wọ́n kórìíra rẹ, wọ́n gé ọ jẹ, àwọn ejò wọ́n wá ọ káàkiri. Ohun gbogbo yóò wá láti jẹ ibi sí ọ torí pé o jẹ́ ẹni tí wọn kò fẹ́ lórí ilẹ̀ ayé. Ọlọ́run dá ẹni dáradára ṣùgbọ́n nísìnyí o ti dá bí wèrè. Ta ló kí wèrè káàbọ̀? Arákùnrin mi náà, ta ló kí wèrè bẹ́ẹ̀? Tó bá tilẹ̀ kí gan, tó bá pè bẹ́ẹ̀ ṣe yóò wá torí pé yóò kọ́ máa rẹ́rìn ṣàṣàkàkàkàkiri ni. O ti lọ sínú ìwèrè torí pé o kò fẹ́ Ọlọ́run, o kò fẹ́ Ọlọ́run. O ti ya wèrè torí pé o kò wẹ́ Ọlọ́run. O ti ń síwí torí pé o kò bẹ Ọlọ́run ẹni tó dá ọ nínú àwòrán rẹ̀, o kórìíra rẹ̀. O jẹ́ asán, o kò wúlò nínú ayé, o kò nídìí láti wà níyìí, jáde. Kí ló dé tó wà nínú ayé yìí? Ṣetán láti kú. Sátánì kò ní ìrètí ọ̀la. Ó ti ṣetán láti lọ sọ́run àpáàdì nígbà tí àkókò Ọlọ́run bá parí. Ìwọ náà ṣetán, ó ṣègbé. Ìdí ohun tí Ọlọ́run sọ rèé yìí. Kí ló dé tó kọ̀ Ọlọ́run? Ó dá ọ fún tani? Fún ara rẹ̀ àbí fún wọn fúnra rẹ̀ láti gbé bó ṣe wù ọ́? Ká bá wàá sọ ti Sátánì. Bẹ́ẹ̀ ni mo sọ fún ọ lónìí yìí pé kúkú ni ìwọ yóò kú, pé ìwọ kì yóò pẹ́ nínú iṣẹ́ olè. Wọ́n á rí ọ, wọ́n á mú ọ, wọ́n á pa ọ́, wọ́n á mú ọ, àjẹ́ yóò pa ọ́, àjẹ́ yóò pa ọ́, orúkọ rẹ yóò jáde fún ikú. Orúkọ rẹ yóò jáde bóyá o ṣiṣẹ́ lọ́nà kan, yóò jẹ́ ipò rẹ láti kú. Ọlọ́run yóò ṣètò rẹ̀. Ọlọ́run yóò ṣètò rẹ̀. Kí ló wà láàyè fún? Mo pe ọ̀run àti ayé láti kọ ọ́ sílẹ̀ lónìí pé mo ti kọ ọ́ sílẹ̀ níwájú rẹ, ikú àti ìyè, ìbùkún àti ẹ̀gún. Nítorí náà yọ ìyè kí o bá lè yè, kí ìwọ kí o fẹ́ Olúwa Ọlọ́run rẹ, kí o sì gbọ́ ọ̀rọ̀ rẹ̀. Kí ló ṣé o mọ̀dí tí mo fi rẹ́rìn bí? Mo rẹ́rìn torí pé ó wà lọ́kọ̀ ọ̀pọ̀lọpọ̀. Ṣé dandan ni, ṣé agídí ni? Ṣé dandan ni mo gbọ́dọ̀ fi di ẹni ìràpadà? Mo sọ wípé o ra lẹ̀kùn, o wá gbé lẹ̀kùn sí ilé rẹ, o sì ní kọ́kọ́rọ́ sí lẹ̀kùn yìí, o wá ṣí lẹ̀kùn yóò wá ṣí, o wá ṣí lẹ̀kùn kò ṣí, o ṣí kò ṣí. Lẹ̀kùn náà wá sọ pé ṣé dandan ni kí n ṣí? Ta ló mú ọ wá síbẹ̀? Ta ló gbé lẹ̀kùn yìí síbẹ̀? Fún ìdí wo? Láti ṣe iṣẹ́ ta ni? Mo wá ń ṣí ọ gẹ́gẹ́ bí lẹ̀kùn, o wá fẹ́ ṣí, ṣé dandan ni? Ọlọ́run nílò rẹ, ó ń béèrè pé ṣé dandan ni? Kí ló dá ọ fún? Kí ló gbé ọ wá sí yìí? Kí ló dé tá fi dá ọ? Tó fi bí Ọlọ́run léèrè irú èrè bẹ́ẹ̀ pé ṣé dandan ni? Ó wí pé mo sọ fún ọ. Ọlọ́run sọ pé mo ti sọ fún ọ. Èyí yóò jọ òpin rẹ. Ṣùgbọ́n tó bá máa tàn mí wá, màá fi ìfẹ́ tó yàtọ̀ fún ọ. Ìdí tí mo fi gbé ọ wá sí ayé, ó mọ̀ ọ́n. Ìdí tí ọ̀pọ̀lọpọ̀ fi ń kérora. Ṣé ọ̀nà wà níyìn? Ṣé ọ̀nà wà níyìn? Torí pé wọn kò fi ìsopọ̀ mọ́ Ọlọ́run tó dá wọn. Ọlọ́run tó dá wọn tó mọ̀ ọ̀nà. Ọlọ́run mọ̀ ọ̀nà nínú aginjù. Ohun tí mo ní láti ṣe ní láìpẹ́ ìtẹ̀lé. Ọlọ́run mọ̀ ọ̀nà nínú aginjù.
ohun tí mo nílò ni láti tẹ̀lé n ó tẹ̀lé Jésù ibi gbogbo níbikíbi n ó máa tẹ̀lé Jésù níbikíbi tó bá darí mi níbẹ̀ lèmi yóò tẹ̀lé lọ. ìdí tí kò fi mọ Ọlọ́run ni pé ó ti ṣìnà, ó tẹ̀lé Jésù, òun ló yẹ kó darí rẹ, òun ló dá ayé, ó mọ ìdí tó fi fi ọ́ síbẹ̀, ó mọ ibi tó ti fi eléyìí sí fún ọ, ó ti fi eléyìí sílẹ̀ fún ọ, ó mọ ọ̀nà àbáyọ bó ṣe lè lé ayọ̀, bó ṣe lè lé ìgbéga, bó ṣe lè ṣe ohun tó fẹ́ kó ṣe, ohun gbogbo tó ṣètò sílẹ̀ fún ọ, ṣùgbọ́n o kò tẹ̀lé. Báwo ló ṣe fẹ́ ní wọn? O rò pé àwọn olè tó léwò wọ́n ti ní Ọlọ́run, wọ́n á sọ fún ẹ pé wọn kò tí ì ní owó tí wọ́n ní, wọ́n tí ì ní ọ̀nà Ọlọ́run. Ọlọ́run fún ọ ní owó kí ayé lè máa tẹ̀síwájú, kì í ṣe pé kí wọ́n gbádùn owó náà. Níní ọrọ̀, gbígbádùn ọrọ̀, ó jẹ́ ojúṣe Ọlọ́run, ó sì fún ẹni tó bá wù ú. Ọlọ́run ni ó fi ọ̀nà hàn nínú ayé yìí. Bẹ́ẹ̀ ni. Nítorí náà, yan Jésù. Yan Ọlọ́run. Yan Ọlọ́run. Yan Ọlọ́run. Mo kégbe rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta, ó yá ké lẹ́ẹ̀mẹ́ta. Ìní ìjẹta, ìkejì, ìkẹta. Joshua wípé, ta ni ẹ̀yin ó sìn? Ṣé ó sìn òrìṣà bí? Ṣé ó tẹ̀lé èṣù? Ó ṣe tèmi àti ará ilé mi, ọba Olúwa làwa ó sìn. Fún èmi àti ará ilé mi, a ó sìn Olúwa. Òyí jẹ́ ìpolongo ojúlówó ènìyàn. Àwọn ọmọ ẹ̀yìn yan Jésù. Àwọn ọmọ ẹ̀yìn, àwọn àpọ́stélì, wọ́n yan Jésù. Nínú ìwé Jòhánù orí 6 ẹsẹ̀ kẹrìndínláàádọ́rin. Jòhánù orí 6 ẹsẹ̀ kẹrìndínláàádọ́rin sí ìkọkàndínláàádọ́rin. Bíbélì wípé, ní àtorí èyí láti gbàrà ẹ̀mọ́, nítorí èyí ọ̀pọ̀ ọmọ ẹ̀yìn rẹ̀ padà sẹ́yìn. Wọ́n padà sẹ́yìn. Wọ́n sọ fún pé èyí jẹ́ ohun tí ó le. Láti ìgbà náà, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ padà sẹ́yìn, wọn kò rìn pẹ̀lú rẹ̀ mọ́. Nítorí náà Jésù wí fún àwọn méjìlá pé ẹ̀yin pẹ̀lú fẹ́ lọ bí? Nígbà náà ni Símónì Pétérù dá lóhùn wípé, Olúwa, ọ̀dọ̀ ta ni àwa ó lọ? Ìwọ ni Ọlọ́run ìyè nípẹ̀kun. Àwa sì ti gbàgbọ́. Jésù ti wà ní ayé, ó ń wo àwa aláìsàn, ó ti wo aláìsàn, ó ti bùkún ọ̀pọ̀lọpọ̀ fẹ́ Jésù. Ó bẹ̀rẹ̀ sí ní kọ́ ẹ̀kọ́ ìjọba náà. Ó bẹ̀rẹ̀ sí ní kọ́ ẹ̀kọ́ ìjọba náà. Ó wí pé, èmi ni oúnjẹ tí ó ti ọ̀run sọ̀kalẹ̀ wá.
èmi ni oúnjẹ tó ń fúnni ní ìyè àìnípẹ̀kun. Ẹnikẹ́ni tó bá jẹ ara mi tó sì mu ẹ̀jẹ̀ mi yóò ní ìyè, yóò wà títí láé. Torí ẹran ara mi ó ní ẹran ara nítòótọ́, ẹ̀jẹ̀ mi sì jẹ́ mímu nítòótọ́. Bí kò ṣe pé èèyàn bá jẹ ẹran ara mi tó sì mu ẹ̀jẹ̀ mi, kò sí ìyè nínú rẹ̀. Àwọn èèyàn náà báyìí tí wọ́n rò pé ohun tó dára ni, Jésù dára, Jésù ó lè sọ àgàrà di púpọ̀. Ọ̀pọ̀lọpọ̀ wa sọ pé kí ni ọkùnrin sọ, ká jẹ ẹran ara rẹ̀, ká mu ẹ̀jẹ̀ rẹ̀. Láíláí, láti ìgbà tó ti bí mi ò tí ì jẹ ẹran ara ènìyàn, mi ò tí ì mu ẹ̀jẹ̀ ènìyàn. Àwọn àjẹ́ náà ń sọ bẹ́ẹ̀. Nígbà náà wọ́n sọ pé wọ́n tẹ̀lé Jésù mọ́. Tí gbogbo rẹ̀ bá rí bí eléyìí, a rò pé ohun tó rọrùn ni. Tó bá rí bẹ́ẹ̀, èmi ò tẹ̀lé mọ́. Jésù wá yí padà sí àwọn ọmọ ẹ̀yìn yòókù. Àwọn wọ̀nyí ń lọ ní ọ̀nà wọn. Iṣẹ́ yìí náà ò ní lọ bí? Wọ́n dá lóhùn, síbo? Síbo? Ọ̀dọ̀ ta ni kí àwa kí ó lọ? Àwa mọ̀ pé ọ̀rọ̀ tí ìwọ sọ ó jẹ́ ọ̀rọ̀ ìyè àìnípẹ̀kun. Àwa gbàgbọ́, ó sì dá wa lójú pé ìwọ ni ọmọ Ọlọ́run náà. Ìwọ ni Ọlọ́run fúnra rẹ̀, ẹni tó ti wá láti fún wa ní ìyè àìnípẹ̀kun. Bẹ́ẹ̀ ló ṣe ṣẹlẹ̀ nígbà tí Naomi tó sọ fún àwọn ọmọ Dókàsì, àwọn ọmọbìnrin Dókàsì pé kí wọ́n lọ sí àwọn ọ̀dọ̀ ẹbí wọn torí pé wọn kò lè bímọ, torí pé kò ṣeé ṣe fún wọn láti bímọ mọ́. Kò sí ọkùnrin níbẹ̀ tí yóò fẹ́ yín mọ́. Ẹ̀yin ọmọbìnrin mi, mo kẹ́dùn fún yín, ẹ padà sọ́dọ̀ ìbátan yín. Éfẹ́rì sọ pé ó dàbọ̀, òpin rẹ̀ nìyẹn. Bíbélì kò sọ ọ̀rọ̀ nípa rẹ̀ mọ́. Ó wà lọ́run àpáàdì báyìí. Ó padà lọ fún ìgbéyàwó, ṣùgbọ́n ó wà lọ́run àpáàdì. Ó lọ láti tọ́ ara rẹ̀ lọ́rùn, ṣùgbọ́n ó wà lọ́run àpáàdì. Ṣùgbọ́n Rúùtù sọ pé má sọ pé kí n padà sẹ́yìn, ebi kì yóò padà mú tọ̀ lẹ́yìn. Mo yàn án dáradára, mo rò nípa rẹ̀, nípa láìfẹ́ ẹnikẹ́ni, nípa láìbímọ ní gbogbo ayé mi. Mo ti pinnu láti wà báyìí, gbàgbé nípa ìgbéyàwó, ṣùgbọ́n mo ti yan Ọlọ́run rẹ, láti sin Ọlọ́run Ísírẹ́lì. Mo ti ń gbọ́ ìtàn nípa Ọlọ́run rẹ̀, mo ti rí iṣẹ́ ọwọ́ rẹ̀, mo ti rí agbára rẹ̀. Òun ló ní gbogbo àgbáyé. Mo fẹ́ dá a mọ̀. Má jẹ́ kí n padà. Níbi tó bá kú, ibẹ̀ lèmi ó kú sí. Níbẹ̀ ni a ó sin mí sí. Má jẹ́ kí wọ́n gbókú mi padà sí ọ̀dọ̀ àwọn ènìyàn mi. Nígbà tí Rúùtù rí èyí, ó ní pé ó yájá lọ. Nígbà tí Naomi rí èyí, nígbà tó rí pé ìpinnu ọkọ rẹ̀, ó ní jẹ́ ká lọ. Ṣùgbọ́n lónìí, a kọ orúkọ rẹ̀ sínú Bíbélì gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn ìyá Jésù Kristi nípa ti ara. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn sọ pé ó rè mọ́, àwọn èèyàn ilé ìlọlé wọ́n á rí ọ, wọ́n á mọ kiri, wọ́n á rí ọ. Ó sì wá, a bẹ̀rẹ̀ sí ní kọ́ lẹ́ẹ̀kọ́ ìyè àìnípẹ̀kun, ẹ̀kọ́ àtúnṣe pé ohun tí ó ti jí lọ dá padà fáwọn tó nìkan. Lọ jẹ́wọ́ fún ìjọba ibi tí ó ṣe níbẹ̀, lọ dá owó náà padà. Àwọn wọn ni tó ṣe pẹ̀lú bàbá rẹ̀ àti ìyá rẹ̀ lílé, lọ jẹ́wọ́. Lọ dá ohun gbogbo tó ti ṣe tó díbàjẹ́, lọ ṣe àtúnṣe sí, kó sì ronú padà. Àwọn ìwé ẹ̀rí búburú yìí tí ó jẹ́ pé èèyàn kan kọ ìwé ṣe ìdánwò fún ọ.
wọ́n jẹ́ ìwé ẹ̀rí tí kò dára. Tó o bá mọ ilé rẹ lórí ìpìlẹ̀ yìí, kò sí ọjọ́ iwájú fún ọ. Irú iṣẹ́ wo kò rí pẹ̀lú rẹ̀, ó ti ṣègbé. Lọ jẹ́wọ́ gbogbo àwọn ìwé ẹ̀rí tí kò lè jẹ́ ojúwó yìí. Kọ A, kọ B, kọ C, kọ gbogbo rẹ̀. Ó ti ṣe àṣeyọrí. Wá kà tẹ́wọ́. Ibi àṣeyọrí, ọ̀nà ọ̀rọ̀ àpáàdì, ọ̀nà ìyanu yìí a ti yí padà. Ó ti di ọ̀nà ọ̀rọ̀ àpáàdì. Kí lórúkọ tuntun ibẹ̀ yẹn? Ibi ọ̀nà àpáàdì yòówù tó bá ti fún ọ, lọ dá padà. Gbogbo àwọn ìwé ẹ̀rí wọ̀nyí kì í ṣe ojúlówó. Irọ́ ni. Ó wá láti ọ̀dọ̀ Satani. Satani ti gbé èèyàn kan kalẹ̀ síbẹ̀ pé láti máa pe irọ́ fún ọ. Má darapọ̀ mọ́ irọ́. Jẹ́wọ́, má ṣe bẹ̀rù. Wọ́n á lé mi jáde. Bá sọ bẹ́ẹ̀, torí pé Ọlọ́run yóò wà níbẹ̀ fún ọ, torí pé o ti wá sínú ìjọba Ọlọ́run. Lọ ṣe àtúnṣe rẹ. Gbogbo àwọn tó ti ṣe rádaràda sí, tó ti bú, lọ bẹ̀bẹ̀ fún wọn. Ẹ má bínú, mo ti bá ọ jà, mo ti bú ọ, mo ti dójú tì ọ. Má bínú. Èyí jẹ́ ẹ̀kọ́ ìjọba náà. Èyí jẹ́ ẹ̀kọ́ ìjọba náà. Gbogbo àwọn ṣòkòtò ní gẹ́gẹ́ bí obìnrin tó ń wọ̀. Ìwọ ọmọkùnrin, ṣòkòtò péńpé, ṣòkòtò tí aláfagídí wọ̀. Lọ jó wọn dànù. Lọ jó wọn dànù. Ó jẹ́ ọmọ ọ̀run àpáàdì. Àwọn ṣòkòtò péńpé wọ̀nyí, yẹ̀rì kéńké tó fi ìdí rẹ̀ hàn, tó fi gbogbo ẹ̀yà ara rẹ̀ hàn. Ó wá láti ọ̀run àpáàdì. Ó wá láti ọ̀dọ̀ ìyá Yemọja láti rán ọ lọ sọ́run àpáàdì. Mi ò sọ pé kó lọ fún èèyàn mìíràn. Lọ jó níná. Wọ́n jẹ́ ìdíbàjẹ́. Ìdí nìyí tó kò fi lè jẹ́ mímọ́. Ìdí nìyí tó fi ń lọ àwọn àlá yẹn. Ìdí nìyí tó jẹ́ pé ìdáǹdè rẹ kò ṣeé ṣe. Lọ jó wọn dànù. Gbogbo àwọn nǹkan wọ̀nyí tó burú tó ṣe, gbogbo lẹ́ẹ̀dì tó lẹ̀ mọ́jú, gbogbo tó lẹ̀ mọ́ ètè rẹ, gbogbo àwọn aláfọwọ́rọ tó wá látọ̀rọ̀ àpáàdì, ó jẹ́ ẹ̀mí ẹ̀fà lọ́nà mẹ́ta nínú ayé rẹ. Bọ̀ pé àmì mẹ́fà yìí yóò gbé ọ lọ sọ́run àpáàdì. Kò wá látọ̀dọ̀ Ọlọ́run. Kò wá láti ọ̀dọ̀ Ọlọ́run. Kò wá láti ẹ̀dá tí a fi dá ọ. Àsomọ́ ẹrun tó jẹ́ ibi. Wọ́n bà ọ́ jẹ́. Wọ́n ṣe ọ́ léra. Ó sọ ọ́ di ẹni tó wá láti orílẹ̀-èdè China. Nígbà tó kò wá láti orílẹ̀-èdè China, ó fi hàn pé ó wá láti bo láti Amẹ́ríkà. Ó kò wá láti Amẹ́ríkà. Irọ́. Gbogbo òpùrọ́. Wọ́n sì ní pé wọ́n ní ọ̀run àpáàdì, ibi tó jó fúfúrú àti iná. Ó fẹ́ wá máa fi ẹwà hàn. Ẹwà jẹ́ asán. Ẹnikẹ́ni obìnrin tó bá ṣe Olúwa la ó gbé lékè. Èyí jẹ́ ọ̀rọ̀ náà. Èyí jẹ́ ẹ̀kọ́ òdodo. Tó bá wá fẹ́ ìyàwó méjì yàtọ̀ sí ìyàwó kan, àbí o ní ọkọ, o jẹ́ ìyàwó ẹlẹ́kejì, lọ kúrò nínú ilé náà. Fi obìnrin náà sílẹ̀, torí pé o ṣàgbèrè pẹ̀lú obìnrin náà ni. Fi ọkùnrin náà sílẹ̀, torí pé o ṣe panṣágà pẹ̀lú rẹ̀ ni. O kò ní rí ọ̀run. Èyí jẹ́ ẹ̀kọ́ ìyà ayérayé. Má ṣe bú ara rẹ. Má ṣe lo àwọn ohun ìbora láti bú ara rẹ. Ó ṣe ọ́ lé ayédèrú. Ó sọ ọ́ di ayédèrú. Gbogbo ojú rẹ jẹ́ ayédèrú, kì í ṣe ojúlówó. Ó sì jẹ́ òpùrọ́. Ọlọ́run kò dá ọ bẹ́ẹ̀. Gbogbo òpùrọ́ yóò ní ipa wọn nínú ilé ọ̀rọ̀ àpáàdì tó fi sífúrù jó. Gbogbo wọn ni tó jí nípa yahoo. Ó lọ sínú ilé ìṣùwọ̀n owó ẹlòmíràn. Ó bẹ̀rẹ̀ sí ní jí owó náà. Kì í ṣe owó rẹ. Irọ́ ni. Owó ni kì í ṣe owó rẹ. Satani ló fún ọ ní ọgbọ́n, ló fún ọ ní ìsopọ̀ ni. Ọkùnrin ni tó kọ́ ọ ní ẹ̀kọ́ ni. Èṣù ló rán kúrò lọ́dọ̀ rẹ̀.
kúrò lọ́dọ̀ wọn, kó padà kúrò lọ́dọ̀ wọn, kó sì kúrò nínú ìjàmbá tó ń bọ̀, kúrò nínú ìjàmbá ìjà ẹjọ́ tó ń bọ̀ lórí ọmọ ẹni búburú nínú ayé. Èyí jọ̀rọ̀ ni òpùrọ́ ni ọ́, ó pa gbogbo rọ́. Jésù kò tọ̀ wá, ó sọ pé Jésù tọ̀ wá. Ó kì í ṣe wòlíì, ó sọ pé wòlíì ọ́. Ó kì í ṣe wòlíì obìnrin, ó sọ pé wòlíì lẹ́ mo rí Jésù. Ó dàbí ajá tó ti sáré tó ti wá rẹ̀, ó wá ti rẹ̀, ó fẹ́ gba okun rẹ̀ padà. Irọ́ ni, ó ń tọ́ ìjọ sí jẹ́, ó ń tọ́ àwọn ènìyàn jẹ́. Ọlọ́run sọ fún mi, Ọlọ́run kò sì sọ ohunkóhun. Ó sọ fún obìnrin pé Ọlọ́run sọ pé kí n fẹ́ irọ́ dẹ̀ ni. Ṣé Ọlọ́run yóò máa bùkún ìgbéyàwó irọ́ bí? Lọ ṣe àtúnṣe rẹ̀. Tó bá ti fẹ́ náà, ó sì wà nínú ìgbéyàwó náà, ṣùgbọ́n jẹ́wọ́ fún àwọn adarí ìjọ torí pé ó parọ́. Àwọn ẹ̀kọ́ ìyà ayérayé, àwọn ẹ̀kọ́ ìyà ayérayé, àwọn ṣòkò yẹ̀rì tó lẹ̀ mọ́ ni, àwọn kọ́mú tó ń gbé ọyàn jáde, àwọn aṣọ tó fi ìwòwò rẹ̀ hàn, èṣù, ẹ̀rọ àpáàdì, àwọn àmì ọ̀run àpáàdì. Lọ ronúpìwàdà, kì í ṣe pé òun kò lówó. Ó yẹ kí n rántí ìtàn yìí pé mo tẹ̀lé ẹnìkan lọ sí ọjà níbì kan. Mo rí àwọn aṣọ péńpé ní gbogbo ibi. Ọ̀nà yìí jẹ́ sí ọ̀nà àwọn ọmọ kéékèèké, ọmọ kéékèèké kẹ̀. Àwọn àgbàlagbà kí náà fẹ́ fi àwọn nǹkan wọ̀nyí ṣe? Nǹkan tó fẹ́ rà nìyẹn. Ó dúró ní orí dodo wọn. Ó jẹ́ ìyàlẹ́nu. Àwọn obìnrin tó jẹ́ pé wọ́n ti jẹ ẹ̀rọ àpáàdì, ó ti jáde. Bíbélì wí pé mo gbé síwájú rẹ ire àti ibi, ìyè àti ikú yàn. Tó bá sọ pé àwọn èèyàn fi Jésù sílẹ̀ torí pé wọ́n rí pé ẹ̀kọ́ náà le, ibo náà wà báyìí, ibo náà wà báyìí, ibo náà wà báyìí. Mo sọ pé ibo náà wà báyìí. Tí o kò bá fẹ́ lọ síbẹ̀, má sọ pé ẹ̀kọ́ tí a ń kọ́ níyìí ó ti le jù. Àwọn ìjọ tó fún ẹ ní òmìnira, wọ́n jẹ́ ìjọ tó ti rán láti rán àwọn èèyàn lọ sọ́rọ̀ àpáàdì. Ògo, yan Jésù, yan Jésù, yan òtítọ́, yan ọ̀run, yan ìyè ayérayé, yan Jésù, yan òtítọ́, yan ọ̀run. Mo bẹ̀ ọ́, yan òrè mo lágbàáyé náà. Ó bọ̀ òtítọ́ yóò sì sọ ọ́ di òmìnira. Ẹ jẹ́ ká dìde lórí ẹsẹ̀ wa, ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ̀yìn. Mo ti yan ọ̀nà náà. Mo ti ṣe ọ̀nà tó tọ́, ọ̀nà ìwà mímọ́. Mo ti yan ọ̀nà náà. Mo ti yan ọ̀nà náà. Mo ti yan ọ̀nà tó tọ́, ọ̀nà ìwà mímọ́ ni. Mo fẹ́ lọ sí ọ̀run, n kò fẹ́ lọ sọ́rọ̀ àpáàdì. Mo ti yan ọ̀nà náà, ọ̀nà ìwà mímọ́. Mo ti yan ọ̀nà náà. Mo ti yan ọ̀nà náà. Mo ti yan ọ̀nà náà, ọ̀nà ìwà mímọ́ ni. Mo jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ mi, n kò ní ṣe wọ́n mọ́. Màá tẹ̀lé ọ̀nà yìí, ọ̀nà ìwà mímọ́. Mo ti yan ọ̀nà náà. Mú yẹtí kúrò létí rẹ. Gbogbo òrùka wá, ó burú, ó dẹ̀tí.
mo ti yan lọ́nà. Mo ti pinnu lọ́kàn mi, Dálẹ́lì pinnu lọ́kàn rẹ̀, èmi kò ní tẹ̀lé ìdíbàjẹ́ ọ̀nà ìwà mímọ́. Àmín. Mo ti yan lọ́nà ọ̀nà ìwà mímọ́ ni. Jésù Kristi ràn mí lọ́wọ́, bàbá mi ràn mí lọ́wọ́, màá tẹ̀lé ọ̀nà yìí, ọ̀nà ìwà mímọ́. Mo ti yan lọ́nà, mo ti yan ọ̀nà tòótọ́ ni, ọ̀nà ìwà mímọ́ ni. Mi ò ní bẹ̀rù ènìyàn, mi ò ní bu ọlá fẹ́nikẹ́ni. Bí mo ti ń lọ ní ọ̀nà yìí, ọ̀nà ìwà mímọ́, mo ti yan ọ̀nà yìí, mo ti yan ọ̀nà, mo ti yan ọ̀nà tó dára, ọ̀nà ìwà mímọ́ ni. Mo ti yan ọ̀nà, mo ti yan ọ̀nà tó dára, ọ̀nà ìwà mímọ́ ni. Mo ti yan ọ̀nà, mo ti yan ọ̀nà, mo ti yan ọ̀nà tó dára, ọ̀nà ìwà mímọ́ ni. Ọ̀nà tó dára ni, ọ̀nà òtítọ́ ni, ọ̀nà ọ̀run ni, ọ̀nà ìwà mímọ́. Mo ti yan ọ̀nà, mo ti yan ọ̀nà, mo ti yan ọ̀nà tó dára, ọ̀nà ìwà mímọ́ ni. Nísinsìnyí, ó yá lọ sínú àdúrà. Ìpinnu rẹ lè ohunkóhun yóò kó jẹ́ kí àwọn èèyàn kó fi ẹ́ ṣẹlẹ́yà, ọ̀nà náà lè yí. Ọmọbìnrin yẹ gbogbo yẹtí yẹ òrùka àti òrùka ọwọ́, òrùka ìgbéyàwó. Ọmọkùnrin àti òrùka ìgbéyàwó yọ kúrò. Ọlọ́run kò pàṣẹ àwọn kan wọ̀nyí, Ọlọ́run kò pàṣẹ rẹ̀, àwọn ènìyàn ló ṣe é. Àwọn ló fi òrùka sí èèyàn lọ́wọ́, òrùka ìbánidọ́rẹ̀ẹ́, òrùka ìgbéyàwó. Yọ kúrò, kò sí gbogbo àwọn nínú Bíbélì. Ṣe ọ̀nà rẹ mọ́, yọ ọ̀nà tó yọ. Sọ fún Sátánì pé mo ti yàn láti bá tẹ̀lé ọ mọ́. Pinnu lọ́kàn rẹ, Ọlọ́run yóò fún ọ ní oore ọ̀fẹ́. Dúró pẹ̀lú rẹ̀, má ṣe bẹ̀rù. Ọlọ́run yóò ràn ọ́ lọ́wọ́, yóò ràn ọ́ lọ́wọ́ nínú àtúnṣe rẹ, yóò pèsè fún ọ, yóò tọ́ ọ, yóò fún ọ lójú rere, yóò fún ọ ní oore ọ̀fẹ́ láti fara dà ohunkóhun yòówù kó jẹ́, wàá lè borí rẹ̀. Ní orúkọ Jésù ní a gbàdúrà. Mo ti ṣèlérí láti tẹ̀lé Jésù. Ó ti ṣèlérí láti tẹ̀lé Jésù. Mo ti ṣèlérí láti tẹ̀lé Jésù. N kò ní padà, n kò yí padà, n kò ní yí padà láéláé. Mo ti ṣèlérí
láti tẹ̀lé Jésù. Bẹ́ẹ̀ ni mo ti ṣe pinnu, mo ti ṣèlérí láti tẹ̀lé Jésù. Bẹ́ẹ̀ ni mo ti ṣèlérí. N kò ní padà. N kò ní padà. Jọ̀wọ́ má ṣe jẹ́ kí ìwàásù mi dẹ́rù bà ọ́. Ọlọ́run yóò ṣe ohun gbogbo fún ọ láti dé ọ̀run. Yóò ràn ọ́ lọ́wọ́. Tó bá ní ìjẹ́wọ́ láti ṣe, má rò pé tó bá jẹ́wọ́ wàá pa ọ́. Ọlọ́run ga jù wọ́n lọ. Yóò pa ọkàn rẹ mọ́ kí ó fún ẹ̀rí rẹ. Nítorí náà má ṣe bẹ̀rù. Má ṣe bẹ̀rù pé wọ́n á gbé ẹ lọ sí ọ̀gá ọlọ́pàá. Kò sẹ́ni tí ó mú ọ lọ síbẹ̀ àfi tí Ọlọ́run bá fi àyè gbà. Tí ó bá fàyè gbà, ó fẹ́ fún ògo rẹ̀ hàn níbẹ̀ ni. Láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ, mo fẹ́ lọ jẹ́wọ́ fún ọkọ mi. Mo ti ṣe àgbèrè pẹ̀lú èèyàn kan. Ìgbéyàwó yóò dópin. Ọlọ́run kò ní jẹ́ kí ìgbéyàwó dópin. Fún Ọlọ́run láyè, yóò fi ara hàn nínú ìgbé ayé kìrìsìtẹ́nì rẹ. Yóò jẹ́ kí ìmọ́lẹ̀ rẹ kó tàn jáde. Yóò jẹ́ kí àlàáfíà kó bá ọkàn rẹ. Gbogbo àìní àlàáfíà yìí, àyà rẹ ń já, mú kúrò. Ìsinmi lórúkọ Jésù ni mo gbà ọ́ nímọ̀ràn. Olúwa rán mi níṣẹ́, hallelujah, ìwọ ni mo jẹ́ṣẹ́ náà fún. Láti gbọ́ àwọn ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ Ọlọ́run tí ó ní ìmísí, ẹ̀kọ́ nípa ìwà mímọ́ àti òdodo Ọlọ́run, ìfarajìn àti ìtara fún ìyìn rere, ìmúrasílẹ̀ fún ìpadàbọ̀ Kristi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ẹ lè pè wá lórí aago sí 091-341-27965 tàbí 070-323-08657.